tó ọ̀rọ̀ náà ti padà lọ fà o ìyàwó Lande Dara ó ti padà jáde wá tú àṣírí èyí tó wà láàrin òun àti ìjọba Lande. Ṣe ni arábìnrin yìí sọ wípé oríṣiríṣi content ò ní àwọn máa ń ṣe pẹ̀lú Lande tí àwọn sì máa ń fi ń parọ́ gba owó lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà. Ó jẹ́ ká mọ̀ wípé ní ìgbà kan tí ìròyìn bẹ́ sí orí ayélujára wípé Lande fẹ́ lọ pokùnso, ó fẹ́ lọ para rẹ̀. Ó ní ara kọ́ńtẹ́ǹtì náà ní gbogbo ẹ̀ wà. Ó láwọn jọ pa, àwọn jọ kún ni. Ó láwọn jọ jókòó rò ó bó làwọn ṣe fẹ́ tún ṣe é táwọn ò fi rí owó gbà lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà. Ó ní gbogbo eléyìí àjọmọ̀ òun àti Lande ni. Ẹ̀yin èèyàn, arábìnrin yìí ó tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀ lẹ́yìn ìgbà tí àṣírí òun àti Babati àti ọ̀rẹ́ rẹ̀ Marigold tú bí wọ́n ṣe ń fún ara wọn ní dọ́gì, tí wọ́n ń dorí ara wọn kodò, tí wọ́n ń kó fúnra wọn nínú kíchìnì, lórí àga, nínú tọ́ílẹ̀tì, gbogbo ẹ̀ pátápátá. Àṣírí gbogbo wọn gbéra wọn síta. Oníkálukú ó sì bẹ̀rẹ̀ sí ní sọ tẹnu rẹ̀. Ṣé ká wá sọ wípé èyí tí ìyàwó Lande èyí tó ń ṣe yìí medicine after death ni? Ṣé ká sọ wípé òun náà ń wí àwíjàre ni? Ṣé ká wá sọ wípé òun náà ó fẹ́ gbẹ ẹ̀san lára Lande ní àbí kí ni ká ti pé léyìí? Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí mọ̀ pọ̀. Ẹ jẹ́ kèmi àti yín kájọ gbọ́ nǹkan tí ìyàwó Lande èyí tó sọ. Gbogbo nǹkan tẹ̀yin náà bá rò lórí fídíò ọ̀hún, ẹ fi ìdá yín ẹ fi sí orí comment section. Abẹ́ rí wípé nǹkan ń bẹ. Ìgbà tí mo máa meet Lande kò ṣe pé ó ní owó kan kọ́lọ́ máa jẹ́ kéèyàn rí jáyé. Wọn ò fẹ́ kémi àti ẹ fẹ́ra wa gan sẹ̀. Fáyẹ̀ tó ṣe jẹ́ pé mi ní parọ́, mo níyàn tí mi fẹ́ ń gbà yẹn. Reason tèmi àtẹni ò ṣe fẹ́ra wa mọ́. This same my friend, ọ̀rẹ́ mi yìí náà ló cause issue láàrin mi àti bọ̀bọ́ yẹn. Ọ̀rẹ́ yín ẹ̀ wò. Kí n tó kúrò lọ́dọ̀ ẹ̀, èmi àti ẹ ó sì ní kémi àti òun jọ plan ẹ̀ rí. Ní pé ká jọ ṣe as content pé bóyá mo kúrò nílé ẹ̀ àbí mi kúrò nílé because àtijọ́ ṣe ní time tó sọ pé ó fẹ́ lọ parọ́ òun gbà yẹn. Ẹ bẹ́ẹ̀ pé gbogbo time yẹn náà, even though introduction, èmi ni mo ṣe introduction fúnra mi, fine. Family ìyàwó ló máa ń ṣe gbogbo nǹkan. So ó máa ń ta kíní aviator yẹn, kíní yẹn máa ń gba owó gan lọ́wọ́ ẹ̀. Mọ́tò tí Lande tà, ó sọ fún mi pé òun fẹ́ tàn, òun fẹ́ fi owó ẹ̀rà mi. Owó mọ́tò tó òun tà, òun ti fi ta tẹ́tẹ́. Pariwo lọ́jọ́ ẹ̀. Ó fowó mọ́tò ta tẹ́tẹ́. Because kò kí n fún mi látẹ̀ńṣọ̀n nulẹ̀. Ó ti máa ń wá carried away pẹ̀lú fóònù jù. Àṣé kíní yẹn ló máa ń play. Kíní pé òun ní evidence àwọn 21 tí mo ti fẹ́ rí ní industry tóun lè kà wọ́n. Mo díẹ̀ kó kà wọ́n. Nínú industry mi tí ìrìnà tó lè jáde tó máa wá sọ fún mi pé dára sí mi, mo ti fẹ́ rí àbí mo ti gorí àyè rí. Mo díẹ̀ nìyẹn kó jáde wá kó. Ni mo pàdé ìjọba Lande ní ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan, orúkọ ẹ̀ ń jẹ́ Marigold. Ìgbà tá a jà, lílọ tẹ̀mí kúrò lọ́dọ̀ ẹ̀, mi lọ pé mo kó kúrò nílé ẹ̀. Mi mú lẹ́yìn aṣọ iyọ̀ kan tí mo wọ̀ kúrò lọ́dọ̀ ẹ̀, mo dẹ̀ mú aṣọ yìí sí. Di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, píìnì mi báyìí, mi ti kó kúrò nílé Lande. Kò sí bó ṣe fẹ́ dó sọ́wọ́ ẹ̀ débi wípé even though mo máa ń jẹ gbèsè oúnjẹ kiri àdúgbò ni. I swear to Almighty Allah, mo fi ní oṣù Ramadan yìí tí mo wà náà yìí mo fi búra. Owó tí Lande máa fi ń ta tẹ́tẹ́ mà, Lande lè fi 2 million naira play tẹ́tẹ́. Lande jẹ́ nǹkan tó yẹ pé ó ní anger issue. Any small thing pa bí kò fọ́ etí mi, òun á nà mí, òun máa fòkú mi ránṣẹ́. Ó nà mí débi wípé ó já mi sí òwò. Òwò ọmọlúàbí. Lande sọ pé mo máa mu gbógan yẹn. Yes. Even though sometimes mi àti ẹ̀gbọ́n tó máa ń smoke, mo regret wípé mo lose home mi. Gbogbo nǹkan tí mo sọ pé bóyá Lande ṣe fún mi, mi ì sọ wípé bóyá kàn fi judge ẹ o àbí kàn fi drag ẹ. Èmi náà kàn ní láti kàn sọ story ti tọ̀dọ̀ tèmi náà. Jẹ́ ká lọ sí ọ̀rọ̀ Babati gangan. Kí ló ṣẹlẹ̀ àti pé báwo ló ṣe ṣẹlẹ̀? Ìgbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ Babati, ẹ ṣì wà nílé ìjọba àbí ẹ ṣì ń fẹ́ra? Mo ṣì wà nílé ìjọba ńgbà yẹn, a ṣe fẹ́ra. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló lead sí? Ẹ má parọ́, just say the exact thing tó ṣẹlẹ̀.